ọba Rilwan Olúwa Lámbẹ̀ká ọba ìlú Olókòrò ní èní tó jẹ́ ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2023 ní gbogbo ọ̀jẹ̀ parapọ̀ ìlú Òṣòdì tí wọ́n fi mí jẹ Alaagbaa. Tó jẹ́ ní Alaagbaa Baba Mariwo. Alaagbaa kẹta lè ní jẹ báyìí, èmi mo jẹ́ Alaagbaa kẹta nílùú. Alaagbaa àkọ́kọ́ ni bàbá tó bí mi lọ́mọ nílùú Òṣòdì, tó jẹ́ ọlọ́lá jùlọ. Ọlákúnmi Awótúndé Alábí Awótúndé Àjànàkú, àwọn ni Alaagbaa àkọ́kọ́ nílùú Òṣòdì. Bákan náà apènà àkọ́kọ́ nílùú Òṣòdì. Apènà àkọ́kọ́ tán jẹ lẹ́yìn ẹni ẹ̀gbọ́n wa àgbà tí wọ́n jẹ́ bàbá tó bí Àbẹ̀kú Òtìsín Adélẹ́yẹ Àdìó Àjànàkú. Bàbá tó bí tó jẹ́ ẹ̀gbọ́n wa àgbà, àwọn lọ́jẹ́ apènà kù tó di pé ẹ̀gbọ́n mi ẹni tí mo tẹ̀lé sìn alákòóso tó jẹ́ aishif Dr. Ifáṣẹ̀san Àkàndé Àjànàkú tó jẹ́ apènà kẹta nílùú Òṣòdì. Èmi gbọ́n bákan náà ni mo á jẹ́ Alaagbaa kẹta nílùú Òṣòdì nígbà tí ẹ̀gbọ́n wa àgbà náà tó jẹ́ Awóbọ̀ Àjànàkú náà jẹ́ bí ẹ̀gbọ́n wa àgbà náà táwọn náà jẹ́ Alaagbaa nílùú Òṣòdì lẹ́yìn tí bàbá wa ṣósùn tí mo ti jẹ́ ọ̀tún Alaagbaa látọdún 18 ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá àwọn ẹbí wá yan èmi ẹbí Àjànàkú wá yan mi ní àwọn náà fà mí kalẹ̀ pé èmi ni wọ́n wá jẹ́ Alaagbaa lóṣù tí àwọn ọ̀jẹ̀ parapọ̀ ìlú Òṣòdì tí wọ́n fi mí jẹ lónìí ní ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2023 wọ́n fi mí jẹ. Alaagbaa jẹ́ oyè ńlá nínú ọ̀jẹ̀, ó jẹ́ oyè àgbà. Wọ́n á ní Alaagbaa Baba Mariwo, òmìnira yẹ bàbá àwọn òòṣà. Òjò tó bá pa Alaagbaa gbogbo Mariwo ló pa. Kẹ́lẹ̀ mọ̀ pé Alaagbaa pé nǹkan tó bá ti lè ṣe kékeré mọ́ báyìí bá ṣe Alaagbaa ó ṣe gbogbo Mariwo ni. Kẹ́lẹ̀ mọ̀ pé olùdarí òun ló ń darí gbogbo ọ̀jẹ̀. Oyè àgbà ni oyè Alaagbaa jẹ́ nínú ọ̀jẹ̀ nínú àwọn méjì. Àwa tó ń ṣe ìwúyè ẹ̀ lápapọ̀ sí gbogbo lọ́balọ́ba lóyè tí wọ́n wá bá mi ṣe ayẹyẹ ìgbàdé náà. Gbogbo àwọn ọba tẹ́sẹ̀ wọn ti ń pé síbí ilé ní ọba Olókòrò, kábíyèsí ọba Rilwan Olúwa Lámbẹ̀ká àwọn orí adé ọba Onímọ̀-ẹran, bẹ́ẹ̀ ni ọba Olú Ìpájà, ọba Àgbèyí ìlú Agége, fún Olúdẹ́mọdé, gbogbo àwọn lọ́balọ́ba náà wà bí tó dẹ̀jẹ́ eléré wa léni tó fẹ́ ṣeré fún wa tó máa dá wa lára yá dé ọjọ́ èní jẹ́ ayọ̀ ewédú ọmọ oriki. Àbísọ́dún lódodo. Ayọ̀ ayẹwa lórí ilé ayé.
èèyàn mọ̀ mí sí Aláàgbà onígbẹ̀dú ọba òkè. Ìlú Gbẹ̀dú ní eléyìí, olóde ìjẹ́ ìlú tẹ́lẹ̀, àwọn kábíyèsí ọba olóyè ọjọ́. Yàtọ̀ sí ọ̀rọ̀ yìí, èyí sì lè fẹ́ wọn máa dé kan máa bọ́ síta tó máa kọ̀ lọ kó ìlú kọ́tà ju tó máa náà àwọn míì. Ìlú eléyìí special wọn ní ọ̀tún kan gbé káàkiri. Ẹ̀sẹ̀ bóyá torí nípa ìdí ẹ̀ ló bá ń gbé bọ̀. Ìlú ọmọ ọba, ìlú ọmọ oyè, ìlú bí ọba bẹ́ẹ̀ ti ń ṣe nǹkan ọ̀tàkà tó jẹ́ nǹkan ìpè. Ìlú ìlú ń jáde ní ọmọ wa mẹ́rin tó ń ṣe ìṣèlú kan tí wọn kàn máa kì mọ́lẹ̀ bí kò máa níyà nítorí bí wọ́n ti jókòó mẹ́kan méjì mẹ́ta ọkọ̀ olóòlù mẹ́rin rárá. Àwọn ọba olóyè pàtàkì kì í ṣe pé bóyá wọ́n wá gbé Haúsá kan rè ẹ̀yìn àwọn àgbẹ̀ Yíbò kan rè rárá. Ọmọ ilé ọkọ̀ ọmọ ilé oyè ní àwọn èèyàn tó yẹ pé kí ọba rí wọ́n mọ̀ pé lọ́jọ́ léèyàn náà ló ti jáde àti ń ṣe ayẹyẹ fún un. Bí a ṣe wà mẹ́ta ń ṣayẹyẹ lọ́wọ́ fún àwọn tàbí ọmọ ilé ọkọ̀ ọmọ ilé oyè ìlú yẹ kí ni ìfúnjáde ti jẹ́ nìyẹn. Ìlú tí mi jókòó sí wọ́n pè ní ilé tó wà ní ilé ìtọ́jú ìyáàlú tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn fèrè lọ́nkù ṣùgbọ́n tí wọ́n fi ọwọ́ tó lù ní péǹdé náà aago lẹ́wà nínú ìtàn pè ní agogo a bá pa gbogbo ẹ̀kọ́ ó pè ní gbẹ̀gbẹ̀ ìṣègbèrú táwọn ní rẹ́kọ̀dù tó gbẹ̀dú wọ́n pè ní gbẹ̀gbẹ̀ so tí ẹ bá tó lọ sọ́ọ́dún sí ẹ máa gbọ́ kò ṣe ẹ̀jẹ̀ máa rí yàtọ̀ láàrin ní ẹ̀ láwọn èyí tí wọ́n gbé káàkiri ṣe gbọ́ngàn ìṣòro ẹ̀gbọ́n máa mi ní olórí masquerade àgbèlé aya àràbà òjòkòrò olórí àràbà òjòkòrò wọ́n ń joyè Alaagbaa nílùú Òṣòdì lẹ́nu. Mo gbàdúrà fún ọkọ mi Alaagbaa Òṣòdì lẹ́nu pé èyí tán jẹ Alaagbaa ìgbàlé a máa lé sí àwọlé a máa lé sí oyè náà á tù wọ́n lára àsìkò tán joyè yìí á mọ̀ sí rere àwọn Màrìwò á máa lọrẹ á máa bọrẹ àwọn náà tán joyè Alaagbaa mo gbàdúrà fún wọn ẹ̀mí gígùn àtàlàáfíà náà fi oyè náà á tù wọ́n lára.
Ilẹ̀ ń bọ̀ bá pè
ìgbàre mọ́ṣẹ́ ẹ̀gbà wọn ní ìtàn bí agbóhùn àkàlà olùkọ́jọ́ bí ọmọ abẹ́rẹ́ yìí mú mi nítàn àwọn ayédèrú bá jọ wọ́n fi kábíyèsí lọ́wọ́ ọmọ pẹ́lú ẹ̀gbá àwọn adé ó tún pa ọ̀pẹ kábíyèsí òṣùpá kòkè méjì tó máa sọkọ ìràwọ̀ ní sọ́mọ̀ òṣèlú ìjọba ọlọ́mọdé òṣùpá kòkè méjì tó máa sọkọ ìràwọ̀ ọ̀gùn yára yàyà o kábíyèsí ọba
sí gbogbo ọmọ àjànà fún pátápátá ìjọbi tó bàbá fẹ́yìn. Mo fẹ́ wọlé bàbá ẹ̀yìn lọ. Àjànà fún ní Lagos Island. Ẹ̀yìn tàbúdé ẹ̀ta nítorí ṣeré ìyá júnior mi. Ìyá júnior ṣé ibo nìyí ni? Àwa nílà ológo ṣòde. Àwa nílà ológo ṣòde. Àwa nílà ológo ṣòde.
lórí ìdí bàbá tẹ̀yìn. ẹ̀rọ bẹ́ẹ̀ tí wá bẹ̀ wá pàdé àwa. ẹ̀rọ bẹ́ẹ̀ tí wá ẹ̀rọ bẹ́ẹ̀ tí wá bẹ̀ wá pàdé àwa. àwa ọmọ Àjànàkú olóyè. àwa ọmọ Àjànàkú olóyè o. ẹ̀rọ bẹ́ẹ̀ tí wá ẹ̀rọ bẹ́ẹ̀ tí wá bẹ̀ wá
bí ò bá